الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. lábẹ́ báyìí àdúrà bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àsìkò láì ní gbà àkókò gùn rárá a gbọ́dọ̀ gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn bàbá àwọn náà ni wọ́n ní gbogbo wa ní àpapọ̀ àṣẹ ọ̀dọ̀ wọn àwọn náà ni wọ́n bá fi ṣe àdúrà ìbẹ̀rẹ̀ àwọn bàbá wa wo ni àwọn náà ni àwọn alájẹ wa Chief Imam Mustapha Akanni Akínolú kọ́lọ́n kó jẹ́ kí á rí àwọn bàbá pẹ́ ọ̀làlá hawla wala quwwata illa billah. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وآدم ونوح وإبراهيم وموسى وعيسى وما بينهم من النبيين والمرسلين صلوات الله وسلام عليه أجمعين وقل الحمد لله الذي لم يتئس ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ jẹ́ ká jókòó. bisimilahi rahmani rahim. allahumma rabbana anzil alayna ma'idata minas samai. takunu lana hidayatan awwalina wa akhirina wa ayatan minka warzuqna wa anta khairur raziqin. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àyìn Ọlọ́run ọba lógo àṣọpẹ́ fún ọba kan ṣoṣo ọba ayérayé ọba alààyè ọba tí ò ní ìbùlẹ̀ṣẹ̀ pèlè tó bá gbèsè sí ó máa ní ìbùkún ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba náà ló ń bẹ nígbà tí gbogbo nǹkan ò sí nígbà tí gbogbo nǹkan wà yìí náà ọba náà ní nígbà tí ó tún ní símọ́ ọba náà ló tún wà bẹ àyìn ọba náà lógo a dúpẹ́ fún ọba náà tó ní ìjókòó wa yìí tó fàṣẹ sí fún wa tó ọlọ́run a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba náà ọlọ́run má ṣe wà pẹ̀lú wa kó tọ́ wa sọ́nà ọlá Al-Qur'an al-Karim a tọrọ fún kábíyèsí wa àti ìlú àmúhòǹbí wọ́n ti ẹ̀pọ́n ti sí láàrin wa àgbéga ọlọ́run bá ṣàmà bá a ṣe fún wọn máa ṣàmọ̀nà wọn bẹ́ẹ̀ náà ni bàbá wa kábíyèsí ọba aládò àwọn náà ti wà ń bí tó ọlọ́run ọba o
bẹ́ẹ̀ tí ń ṣe lójú ọ̀nà Islam ní gbogbo ìgbà tá a máa ń bá yín pàdé tó ọlọ́run ọba o iyì ọlá ọlọ́run má jẹ́ ó padà lára yín láéláé ọlá Al-Qur'an Al-Karim àwa tọrọ fún gbogbo àwa náà tá a ti wà ń bí àkóńlé pẹ̀lú bisimilayi ọlọ́run jẹ́ gbogbo wa padà pẹ̀lú alhamdulilayi gbogbo ìta fẹ́ ṣe ń bí lẹ́nu ọlọ́run kó wa pẹ̀lú wa kó tọ́ wa sọ́nà ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́run ọlá Al-Qur'an Al-Karim ọlá bisimilayi rahman rahim lawan zalina asal Qur'an ala gabali la rahaitahu ashiya mutasadiya ni ashiyati Allah wa tilka al-amzalu nadribuha lin-nas la'allahum yatafakkarun wallahu lazi la ilaha illa huwa alimul ghaibi wa shahadati wa rahmanur rahim wallahu lazi la ilaha illa huwa al-mulk al-qudus as-salam al-mu'min al-muhaymin al-aziz al-jabbar al-mutakabbir subhanallah amma yushriku wallahu al-khaliqul bari al-musawwiru lahu al-asmaul husna sabihu lahu ma fis samawati wal ardi wa huwa al-azizul hakim àtọrọ fún àfáàwá tí wọ́n bá wa dá lẹ́kọ̀ọ́ wá sí ìbílẹ̀ ní ọlọ́run kò ṣe wọn lé wa bá pẹ̀lú dáadáa gbogbo àná ọ̀tá dẹ̀ ti wà ń bí tó ọlọ́run ọba o má ṣe máa wà pẹ̀lú wa má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ọlá Al-Qur'an Al-Karim ọlá bisimilayi rahmani rahim rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun alal mursalin walhamdulillahi rabbil sallu ala nabiyyin Allahu la ilaha illa Allah. Allahu la ilaha illa Allah. Allahu la ilaha illa Ẹ̀dẹ̀ bàbá Allahu la ilaha illa Allah. Ẹ̀dẹ̀ bàbá Allahu la ilaha illa Allah. Allahu la ilaha illa Allah. أبى القلب إلا أن يكون متيما. Allahu la ilaha illa Allah. ألف كلام بالنبي مقيما. Allahu la ilaha illa Allah. أبتوب ليلة من ترى المنشدة. Allahu La ilaha illa Allah. رزق الذي كان يتبع بعد أن وبكتما. Allahu la ilaha illa Allah. أسجل بيدي ورك عليني وجرتي. Allahu la ilaha illa Allah. أن يمو وجن كالمازان بمكرمة. Allahu la ilaha illa Allah. خدا الله الله يا الله 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 يا الله 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 يا الله 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 يا الله oya olóríire kó nawọ́ ẹ̀ sókè oya olóríire kó nawọ́ ẹ̀ sókè o olóríire kó nawọ́ ẹ̀ sókè a kò má pariwo Allahu Allah 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 ya Allah 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 ya Allah Allah ya Allah 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 ya Allah ya wa Allah Allah ya Allah oya Jamiu bulala 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 Jamiu 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 bulala Jamiu bulala. ah baba Ṣàmùsùdín Jamiu bulala Jamiu bulala. baba oní sùúrù baba oní inú rẹ̀ baba ọlọ́kàn rẹ̀ Sheikh Aziz yọ lásùkọ́ Sheikh Aziz yọ lásùkọ́ Sheikh Aziz yọ lásùkọ́ Buhari atamona kalbi Sheikh Buhari atamona kalbi Sheikh Buhari atamona kalbi wakaya tarogubatan wakata ahabus nasi indi ya sayyidi
Allahu Allah, la ilaha illallah. Allahu Allah, la ilaha. Oya, ẹ bá ń pe bàbá Buhari, ẹ pe bàbá Buhari, ẹ pe bàbá Buhari, a ọmọ Musa, Buhari, a ọmọ Musa, Buhari, a ọmọ Musa. Buhari, Mọ́kájí Abasi, Buhari, Abasi Mọ́tílíǹs, Buhari, Mọ́kíyà Ìtakúrè, Buhari, Allah Allah Allah, Ajikobi, Buhari, ọmọ Rami Abata, Ọlọ́run bá wa kẹ́ bàbá, Ọlọ́run bá wa kẹ́ bàbá, Ọlọ́run bá wa kẹ́ bàbá. Buhari, Ẹ̀mí gígùn pẹ́pọ̀ fún Buhari, Buhari ọmọ Musa, Buhari, Allah Allah Allah, Buhari, Allah Allah Allah. Buhari. Sallu ala nabi Mustafa. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. A kí àwọn ṣéyà tí wọ́n wọlé àní gba ṣéwù Musa lásìkò. Ní wàá rọra sọ̀rọ̀ méjì. Bẹ́ẹ̀ ni bàbá. Torí ìgbà bàbá ìdí ẹ̀ jókòó látàárọ̀ kí náà la gbọ́. Bẹ́ẹ̀ ni. Àbí. Kò wá kọ́ bá wà. Akán retí pé ṣe bọ́rọ̀ lẹ́yìn ni ó fẹ́ sọ. Kí ló wá sọ ní ìsìn tá a gbọ́. Bàbá. Nǹkan méjì náà mo fẹ́ sọ̀rọ̀ lé lérí. Bẹ́ẹ̀ ni. Ìṣẹ̀mí ọmọ èèyàn. Ẹ gbọ́ mi. Anallahu alaykum. Kí tiẹ̀ làwọn èèyàn gan. Ta ni wá. Bàbá. Tá a wà ń kó kan lónìí tá a rò pé ó ti tán. Allah. Kò sí ẹlòmíì mọ́. Àfẹ́mi. Allah. Ta ni ń jẹ́ mi. Allahu ni. Allahu akibaru. Gbogbo ẹni tó wà ń kó lónìí. Ó ní ó di tán lọ́la. Allah. Ẹlòmíì ó tún gba ipò yẹn. Ẹ̀rí ṣé wọ ọmọ Musa lónìí. Adamallahu ayatahu. Ọgbàpò rẹ̀ mi àbàtà. Insha Allah. Bàbá wa oníwàásí àgbáyé bọ̀ o. Oníwàásí àgbáyé bọ̀ o. Àfà. Oníwàásí àgbáyé lọ. Ọmọ oníwàásí àgbáyé rọ́pò. Allahu akibaru. Wàásí náà ní parí. Kò ní parẹ́ nínú ilé náà. Àmín. Ìkúrò àdìlá. Àmín. La ilaha illallah. Àmín. Ta lọ mí èèyàn. Kíni wá. Allah. Ẹ gbọ́. Wa akum Allah. Ọlọ́run dá wa. Ó ṣe dá wa. Níbi tí kò ti sí nǹkan kan. Àpọ́nlé ni pé ó dá wa nínú omi gbọ́lọ́gbọ́lọ́. Àbí níbo lomi gbọ́lọ́gbọ́lọ́ di jáde. Alata alali tó jẹ́ pé tá a bá gé èèyàn léríkìrékìkì ẹ̀ ní rí bí àtọ́pamọ́ sí. Allah. Ajẹ́pọ́lọ́ ń dá wa nínú kò sí nǹkan kan. Allah. Ẹ gbọ́ kí wá ní ọ́ kí ní ọ́ nígbà wá rẹ̀ tá tó sì rántí ìpìlẹ̀ ara ẹ̀ pé nù kò sí nǹkan kan ló mọ̀ ti jáde o sì tún bọ̀ apádà tí kò sí mọ́. Ẹ gbọ́ mi ẹ dákun èmi èso ń wá sí mo kàn fẹ́ sọ̀rọ̀ méjì lórí ẹ̀ ní kódà ní sọ àyà bẹ́ẹ̀ mo fẹ́ ká ran ara wa létí pé à ń bẹ lónìí ìgbà kan ń bọ̀ tá à ní sí mọ́ tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó wá padà di ìtàn. Ẹ jọ irú ìtàn wo ló fẹ́ jẹ́ àtọ́ba ni mò ń bá wí o ìdẹ́nìkan sí bàbá wọn oníwàásí ọ̀sọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ mi lónìí èmi kan fọkàn fẹ́ tì síwájú kọ́mọdé ọba wa sọ̀rọ̀ lé lérí ìdẹ́nìkan sí ẹ gbọ́ mi nítorí pé ńgbà tá à ń bẹ láyé lọ ń jẹ èmi tani ọ inú mi dùn jọ́ kan tí mo wo programu Musa Buhari ọmọ Musa ọba Aláàfin sọ òdodo ọ̀rọ̀ Aláàfin sì ń gbà Musa náà wá wojú Aláàfin ó ní Musa ọba kọjá yẹ. Allah. Kadi Allah ta'ala.
náà kọjá yẹ Ọlọ́run ti gbé ọwọ́ kò sí tó fẹ́ fi ọ́ ṣe. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله Muhammad صلى الله عليه وسلم. Ọlọ́run bá wa gé Ànábì Muhammad صلى الله عليه وسلم. àwọn ilé ẹ̀ صلى الله عليه وسلم. àwọn ìyàwó ẹ̀ àwọn sọ̀hábà Ànábì Muhammad صلى الله عليه وسلم. àwọn al-muhajirun صلى الله عليه وسلم. àti gbogbo àwọn ansar Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ mọ́ Ànábì Muhammad صلى الله عليه وسلم. Ọlọ́run wọlé àwọn tá a kà á lẹ̀ yìí bá wa kẹ́ àbá wa Alhaji àgbà آمين. àwọn tó bí wọn àlùfáà wọn اللهم آمين. Ọlọ́run bá wa kẹ́ wa bá wa àfáà àgbà آمين. àwọn tó bí wọn آمين. Ọlọ́run bá wa kẹ́ wa bá wa Lágége آمين. pẹ̀lú àwọn tó bí wọn àtàfáà wọn آمين. bàbá wọn oníwàásí àgbáyé àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ آمين. Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. èdè rí bàbá wa wàlíyì Ọlọ́run bàbá wa búlálà لا لا. tó ṣe pé ká tó tún ríru wọn ọ̀nà jìn Ọlọ́run bá wa kẹ́ Sheikh Búlálà آمين. bàbá tí ò péré ní nǹkan ó sì bẹ Ọlọ́run pé má fi mí hàn inú àwọn tí Sheikh Búlálà tọrọ láyé ní kọ́lọ́hún má fi mí hàn لا لا. má jẹ́ wọ́n mọ̀ mí o الله تعالى عنه. wọn ò sì tètè kí wọ́n mọ̀ wọn. wọ́n wá dùn àfáà mi oníwàásí àgbáyé wọn wá pẹ̀lú bọ́ksà táwọn ọmọ fi ṣe kì í ṣòkòtò kan tẹ́ ń gbé bọ́ksà ń àti fẹ́stì yóò ti dọ̀tí wọ́n á gbà àfáà ní mọ́sínì ńláńlá wa wọ́n wá wà nùlé wọ́n ní Abdulrahim mo fẹ́ mú mi èyí tó sojú èmi nù fa ń bẹ pẹ̀lú àfáà mi ni mo fẹ́ mú mi kálukú wa ń gbé omi fíríjì gbẹgbẹ wọn ni àwọn emu yìí ẹ ní kí ni máa kì bọ́ nù omi gbóná tí máa hó ni ọmọ sáré wa kìkìkìkì wọn bá gbé dé omi tí ń hó nù kọ́ọ̀bù àfáà sì gbèsè rí wọ́n sì dàtà pín wọ́n sì gbèsè kọ́ọ̀bù lẹ̀. لا إله إلا الله. ibi èmi wá dúró sí ntí nǹkan kan wò ni pé omi tó hó àṣẹ gbogbo àwọn tí wulẹ̀ ń kó tẹ̀sùn bá àsọ̀rùn tó mìíràn tó kiri lásìbí kà yìí àṣẹ rọ wọn pa àsọ̀lẹ̀ ni wọn. ní ti ń bẹ lọ́wọ́ Sheikh Búlálà ni ò sí lọ́wọ́ yìí ẹ̀ sì ń ranjú kì í èwo ló lè mú mi gbóná nù yín. àtúwárà gúgúrú fọmọ ọmọ ń jẹ ńlẹ̀lẹ̀ ọmọ ń jẹ agbẹ́tì pé lákùnjẹ́ agbádùn kéwú tá à ń kéwọ́jú àwọn aláàjì àfàbàtúndé látúgbò gùrùrù ń ta ariwo ti dé ẹ àfàbìlà alájà bàtà ti sáré wọ́n ti lọ́ọ́ pàdé wọn bàtìmọ́ Ibrahim lárúbáwá lọ́wọ́ àkùtù wọn sọ àfàbà ń sọ lárúbáwá wọ́n wá fara wọn lọ́wọ́ wọlé wọ́n ní kúkúrú lọ́wọ́ yín jẹ́ yìí eléyìí ó jẹ́ yẹn láyé wọ́n bá jòkó ńlẹ̀ ti ọmọ ńlẹ̀ ń bẹ wọ́n wá jọ jẹ kúkúrú pẹ̀lú ọmọ. ó di méjì lẹ́yìn tó sojú tèmi tí ẹ̀sẹ̀ pé wọ́n ní lọ́dọ̀ àfáà mi ni oníwàásí àgbáyé kan yìí náà ni ó kù àmọ́ wọn ló nìkọ́. ọlọ́run wọlé Sheikh Búlálà ọlọ́run wọlé anu létí Sheikh Búlálà ti jáde lọ́fà ọlọ́run wọlé àárín ọlọ́run àti Sheikh Búlálà bàbá wa fàgbà bàbá Abdulaziz ọlọ́run ò ní pa yín rẹ́. Amina. bí ọba ti pa yín rẹ́ gbogbo nǹkan tán. Insha Allah. gbogbo ẹni ọba kú láyé wọn á ní late Yaradua late Muritala anabi ọwa ní late. Sallallahu alayhi wa sallam. kọ̀sẹ̀ tí ó gbé anabi tó sọ pé late anabi. Sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé ayé wọn náà
kọ́dà bẹ́ẹ̀ bá tún sí mọ́ ẹ̀ sì tún máa bẹ. Amina. ẹ̀yin àfa náà lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún Àmín. ọlọ́run ó ṣe tìyín náà bẹ́ẹ̀. Amina. mọ̀tàrà yín kí bàbá wa kábíyèsí ẹ má bínú pa àkọ́kọ́ kí àwọn àfa. àwọn àfa bí wọ́n ti jókòó òun wọ́n lè hẹ̀yìn ọba lẹ́mà ẹ̀ máa gbọ́dọ̀ dùnnú lẹ́yìn ẹ̀sìn níra ni ti ń lù. Allahu akbar. wọ́n ní nǹkan tí wọ́n lọ́ọ́ fà nù lẹ́yìn sí ẹ̀ sì máa gbọ́ jìngún jìngún ẹ̀ sì wá gbogbo yàrá ẹ̀ wà nù àfihàn níbi ẹni tí ń lùlù. àwọn àfa àwọn ni ńlọ́jẹ̀ ń kọ́kọ́ káwọn àfa torí pé ìnàlẹ̀ àkàbíra. Innal akabira. o kì í nà púpọ̀ ó ní nǹkan tó wí kó tó máa lọ bí àkàbíra. Innal torí àwọn tí ń kọ́ lẹ̀. akabira. Tahakumuna ala alwara. baba wa Abdulaziz àmọ́ wàhálà àkàbírí tahakumul ulama. Wa ala al-akabiri tahkumul ulama. baba wa kábíyèsí ìnàlẹ̀ àkàbíra gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ tóbi báyìí. Innal akabira tahkumuna ala alwara. bọ́rọ̀ lẹ̀ bá dojúrú sí wọ́n pé bọ́rọ̀ lẹ̀ bá dojúrú wọ́n pé ẹ̀sùn lọ́dọ̀ kábíyèsí nílùú tó lọ́ba tó níjòyè ẹ̀sùn lọ́dọ̀ wọn ẹ̀rí nǹkan. Innal akabira tahkumuna ala alwara. Wa ala al-akabiri yahkumul ulama. àfáyà sẹ́kọ̀jẹ̀pọ̀ ìnàlẹ̀ àkàbíra. tahkumuna ala alwara. Wa ala al-akabiri yahkumul ulama. bàbá wa kábíyèsí àmọ́ ẹ máa pàṣẹ ẹ̀rù ó sì máa bá kálukú ẹ̀rù ó máa bá kálukú wájú yín àmọ́ báwọn afábàdé tí wọ́n bá ṣàdúrà wa ala al-akabiri yahkumul ulama àmọ́ báwọn afábàdé tí wọ́n bá ṣàdúrà fún yín àtàdé àtìlẹ̀kẹ̀ ẹ̀ jùlẹ̀ ẹ̀ wà tẹrí bàbá yìí ọ̀sẹ̀ntì ò ní tẹrí bàbá àfa. Allahu akbar. mo kí bàbá wa kábíyèsí wọ ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Amina. mo kí gbogbo àwọn olóyè tí ń bẹ ń jòkó ẹ má bínú pa àní dákọ yín mo fi ọba kí gbogbo yín mo wá kí bàbá wa Goriola àgbàlagbà dáadáa ẹ rí bẹ́ẹ̀ ti tún fresh ẹ máa sin lọ́hùn ẹ̀yin èèyàn ìsìn lọ́hùn hàn lára bàbá wa Goriola púpọ̀ Allah. alẹ́ mi ò mọ̀ káwọn wọn ń pè mí ìsìn lọ́hùn hàn lára yín púpọ̀ ọlọ́nkọ́ wọlá Sheikh Bulala. ẹ̀mí àlàáfíà ara yín ọlọ́run yóò gùn jẹ̀mí tẹ́ lò láyé gan lọ. Amina. ọlá bàbá wa Abdulaziz àfa wa àgbà Allahumma amin. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín. Amina. insha allah. Insha Allah. bàbá kan náà ń bẹ ń gánà ń gbàdá lọ sí wá sí ń gánà ní nǹkan bí oṣù kan nísìnyí. bàbá wa Diko àgbàlagbà báyìí ni wọ́n àmọ́ ẹ̀ lè mọ̀ pé àgbàlagbà ni wọ́n ọmọ àgbàjì ni wọ́n bàbá dáadáa àwọn eléré àwọn ìmáàmù gbogbo ọmọ Yorùbá ti bẹ̀ ń Ghana wọ́n bẹ́ẹ̀ ti lánìyàn yìí ni wọ́n lánìyàn ọlọ́run wọlé akpé mọ̀ ọ́nà tí wọ́n wájú yín nísìnyí ọlọ́run jẹ́ mi wọ́n mọ̀ gùn dáadáa. Amina. mo tún bẹ ọlọ́run wọlé àfa wa àgbà lábìjan tá a lọ ṣe wá sí ń bẹ̀ tí mo ní òjò tó sùn yìí ẹ fọkànbalẹ̀ kò ní rọ̀ bá a bá parí wá ìsán ni yóò tó rọ̀ ọlọ́run sì gbàǹjọ́ náà bí wọ́n ti ní àlàáfíà ọlọ́run sàn àlàáfíà fẹ́yìn náà dáadáa. Amina. la ilaha illallah. Muhammadun Rasulullah. ọlọ́run wọlé ajọ́ tí mo wà ní Maka tí mo ṣe wá sí ní Sàmíyà àdúgbò kan là ń pè bẹ́ẹ̀ Sàmíyà Adamallahu hayatakum. ọlá Kaaba la fi bẹ lóhùn bẹ njọ náà gbogbo tí wọ́n wí njọ náà ọlọ́run gba gbogbo ẹ̀ Allahu akbar. ọlọ́run wọlé ní gbọ́n ní Kaaba tó kùtẹ́ tún bẹ lọ́wọ́ baba Abdulaziz ọlọ́run ó gbà. Amina. ọlá la ilaha illallah. Muhammadun Rasulullah. ọ̀dà mo kí bàbá wa ọba ẹ̀yin àfa mo kí yín púpọ̀ bàbá wa sọ̀rọ̀ tó ó mú fún èèyàn bàbá Abdulaziz wọ́n lẹ́yìn àfa ẹ̀yin àfa kí lè fẹ́ sáyé dà yìí
bàbá ní táwọn bá wo ìwà mi lára àfa mi ọkàn wọn ó sì bàjẹ́ pé ọlọ́run àfa náà sì ni àwọn táwọn sì ń pè láàfáà ni wọ́n jòkó yìí kí ni jẹ́ àlùfáà ẹgbẹ̀rún kan nù odidi ẹgbẹ̀rún kan wà wò tó fẹ́ bàjẹ́ tó ń lọ lu jìbìtì àlùfáà 1000 ẹ wá wòye èèyàn tó jáde lára àlùfáà òun wá ń lọ bíi millions inú ẹni ó jáde lára bàbá Abdulaziz nísìnyí èmi jẹ́ kan ọlọ́run wa máa yẹrù wa báyìí ẹ wá wòye àwọn tí ẹ fẹ́ bó kọ́ wọn jẹ́ ẹ̀yin àfa tẹ́ ń wá wa kú wa kí ayé bàbá wa Abdulaziz ní bọ́lọ̀ ń bá bọ́ mọ́yàn lọ́wọ́ gbogbo nǹkan lọ́bọ́ torí pé. likulli shay'in idha faraktahu iwadun. torí ẹni tí ó kọ́ ọ lẹ̀ tó wí. likulli shay'in idha faraktahu iwadun. àmọ́. walaysa lillahi min iwadi. bàbá Abdulaziz ló dá ọ̀rọ̀ lẹ̀. walaysa lillahi farakta min iwadi. bàbá wa àfáàgbà ẹlẹ́ni ọlọ́run bá bọ́mọ́ lọ́wọ́ ẹni kò lè rọ́lọ́run mọ́. likulli shay'in. ọba àlù bọ́ọ̀ bá ń ṣẹbọ ò lè rọ́lọ́run mọ́. likulli shay'in. olóyè ìlú bẹ́ẹ̀ bá ń ṣẹbọ ọlọ́run ti sọnù mọ́ yín lọ́wọ́. likulli shay'in. gbogbo àfa tọ́ba lóhùn ṣe jálàbí ẹ̀ wá ń gbé pèsè kí ni jẹ́ pèsè ẹbọ ni àwọn bàbá tá a dojúkọ wọ̀nyí ò gbé pèsè rí ẹ̀yin ọ̀dọ́ àfa tẹ̀ ń wá owó kí tẹ̀ ń gbé pèsè ẹ̀rí mẹ́dí ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rí mẹ́tí odò ẹ̀ṣẹ̀ gbá ẹ̀ṣẹ̀ àwo ẹ̀kọ́ àtàyìlà ẹ̀ ti sọnù. likulli shay'in idha faraktahu iwadun. ọlọ́run wọlé àwọn bàbá wa ṣíbi máa bàbá wa kí olúkọ̀hún ọlọ́run wọlé ayín yóò wọlé apábí àmọ́ àfáàní níwájú iná là á ti ń yan là á ń ṣe yìn wá nǹkan kan ẹ̀rù òsì bà wá bàbá diwájú ọlọ́run ẹ̀yin náà ní ẹ̀ ní bẹ̀rù. amiina. wala la ilaha illallah. muhammadun rasulullah. likulli shay'in ibi awa nuni. likulli shay'in idha faraktahu iwadun. bàbá wa búláàlà ọlọ́run ni wọ́n dúró tì. likulli shay'in. likulli shay'in idha faraktahu iwadun. kọ́dà àfàgbà wàlíyé ọlọ́run bàbá wa Ibrahim Niyasi ọlọ́run ni wọ́n dúró tì. likulli shay'in idha faraktahu iwadun. wàlíyé ọlọ́run ẹ̀rí iṣẹ́ Ahmada Tijani ọlọ́run ni wọ́n dúró tì. likulli shay'in idha faraktahu iwadun. wàlíyé ọlọ́run bàbá wa àfàgbà Sheikhana Abdullah Kadiri ọlọ́run ló dúró tì. likulli shay'in idha faraktahu iwadun. bọ́ bàbá ma gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí babalágége ọlọ́run ni wọ́n dúró tì bàbá wa Alhaji àgbà ọlọ́run ni wọ́n dúró tì bàbá wa lóṣòdì ọlọ́run ni wọ́n dúró tì gbogbo àwọn tá a dákọ̀ wọ̀nyí ọlọ́run ni wọ́n dúró. likulli shay'in idha faraktahu iwadun. wọn ò purọ́ fáyé ó kọ wọ́n sì lápá láyé wọn ò lu jìbìtì ó kọ wọ́n sì lápá láyé wọn ò wáwàkúwà ó kọ wọ́n lápá láyé wọn ò gbẹ́bọ pẹ̀lú ẹnìkan wọn ò gbẹ́nìkan gbẹ́bọ wọn ò káwọn ìyá kan láti bọ̀tán sí di ewé ọ̀gẹ̀dẹ̀ káwọn ọmọ wa dún hìhìhì yálà yá yín ó òun làjẹ́ tí ń bẹ́ ń di ọ̀gẹ̀dẹ̀. likulli shay'in idha faraktahu iwadun. وليس لله إن فارقت من عوده
bàbá wa kó gbogbo ẹ̀ náà jọ ọ padà wà dálẹ̀ ìjọ kan bàbá Abdulaziz ẹ̀mí yóò gùn bàbá kó gbogbo ẹ̀ náà jọ ọ̀rọ̀ àmọ́tò ọgbọ̀n wọn máa ń pè bẹ́ẹ̀ lóde àfa kí ni ọba rí ọkọ rẹ̀ tọ́yẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ bàbá wa ya òjò kọ̀ọ̀kan sú ńgbà ọba ya lòjò ọba rọ̀ àgbàrá ọ̀sán gbogbo ọba dá wáyé ẹ mà wá bẹ̀ láyé àní mà pé ń wá ń bẹ́ nù ayé náà mọ́. likulli shay'in. àwọn dà lónìí. idha faraqtahu iwadun. ẹ lọ́nìí lọ́wọ́ gbà ẹja gbà lọ́tún ẹja gbà lọ́sì ẹ pàdé àkópọ̀ pẹ̀lú àwọn ẹrù yín ẹ láwọn maṣínárì ẹ̀yin wá dà lónìí. likulli shay'in. gbogbo nǹkan yányán. idha faraqtahu iwadun. baba aziz mamu gbogbo nǹkan yányán idha faraqtahu iwadun tọ́ba bọ́mọ yẹn lọ́wọ́ èèyàn lè lé bá bí baba wa ti wà lórí ọba yìí nísìnyí àwọn kan bẹ táwọn náà ń sáré ọba yìí kò sì kọ́ ọ̀nà tó lè gbà kọ̀ọ̀kọ́ ọ̀nà tó lè gbà àbí kẹ́ ẹ má sáré bẹ́ẹ̀ ti wà yìí bẹ́ẹ̀ báyìí sáré pẹ́rẹ́ àbí kẹ́ ẹ pé wọ́n tilẹ̀kùn mọ́ yín kẹ́nìkan mọ́ rí yín níbẹ̀ nù ọmọ ọba mi náà tó ti pé àwọn baba tiẹ̀ náà ti jẹ sẹ́yìn àmọ́ kì í jẹ wọ́n fò ká sọ wá kí ni kábíyèsí àti ìfẹ́ kẹ́ ẹ lọ ẹ kùnù. likulli shay'in. ẹ kùnù. idha faraqtahu iwadun. baba tíbi máa múre ẹ rí ẹyin tí ẹ jí dàgbà dáadáa bẹ́ẹ̀ yẹn wulẹ̀ lò ká fún yín níṣẹ́ wulẹ̀ sí rẹ̀ ní kí ló kù tẹ̀ tún wá mọ́. likulli shay'in. idha faraqtahu iwadun. walaysa lillahi in faraqta min iwadi. walaysa lillahi in faraqta min iwadi. baba wa Abdulaziz. walaysa lillahi in faraqta min iwadi. bá a ti wá láyé nù àwọn ọba kan ti lọ ọkàn ìtọ́ba kú ni wọ́n jẹ́ ilé awo tiwọn àwọn ènìyàn sì ń lọ jímọ̀ wọ́n wá ń tò sáfù wájú àrí ìmáàmù tí ó gbarú ọba nílé tí pé ẹ̀yin tẹ̀ ń jọ kẹ̀yàn ẹ bọ́ sẹ́yìn àfa Salimanu akọ́mọ̀nkéwu bọ́ sáfù wájú ní àfa Abdulkarim mọ̀ wá síkọ́ yìí bọ́ síwájú ní àfa Azabi alásàlátù bọ́ síwájú ní Muazinuda bọ́ síwájú ní ààrẹ tí ó rí bẹ́ẹ̀ kó lérú àwọn bàmú dà sẹ́yìn kó lé àwọn sínétọ̀ òsì wọn ni dà sẹ́yìn njọ jimọ ẹ wà ga fìlà wa njọ yìí ẹ wà bọ́ wájú àláwọn mọ́mù tó burú gbogbo mọ́mù tá a dé láyé lónìí owó ni gbogbo wọn ń wá. likulli shay'in. kò sí mọ́mù tó burú mọ́ bí n bá jẹ ìmọ̀ọ́mù ẹ̀yìn sínétọ̀ ẹ̀ dáràn. idha faraqtahu iwadun. bí n bá yìí jẹ ìmọ̀ọ́mù ẹ̀yìn ọlọ́lá ẹ̀ dáràn. likulli shay'in. torí pé ẹ ṣètò ọlọ́run rárá díẹ̀ nínú yín ní ṣètò ọlọ́run àwa dá wọn tí ṣètò ọlọ́run mọ àwọn ni wọ́n máa rí wájú kéde kẹ́ máa bọ̀ láti Àbújá girigiri kẹ́ wá gẹ fìlà kó wọn ga tó kínní kẹ́ á máa pé sáfù wájú lẹ̀ ń bọ̀ ẹ wà dàgbàdà lẹ̀ àwa bí yín pé bẹ́ẹ̀ bá fẹ́ wẹ jẹ́nẹ́bà kí ni àníyàn ẹ wà á mọ̀ ẹ wá ń jẹ yín ẹ wà tó sáfù wájú bí màmú bá wá sí kéwúké látẹ̀yìn láti wá gbẹ́rẹ́ kẹ́tọ́ pé kálukọ́ wà dákẹ́ ìmọ̀mù sí kéwúké ni ìmọ̀mù tó wá repeat. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان àṣàmùsùn lọ́kàn ìmáàmù tún gbàgbé. àṣìlẹ́tọ̀ wọn bẹ̀rẹ̀ yìí àtàwọn ọba. likulli shay'in idha faraqtahu iwadun. àṣìpa kìnìún tiẹ̀ ní sáfù wájú àṣìpa sọ́dọ̀ ọ̀dọ̀dẹ ni àbò òyìnbọn. likulli shay'in. tọ́pà gàlà ni. idha faraqtahu iwadun. síàmánù gáréèjì kìnìún tiẹ̀ ní sáfù wájú tiẹ̀ ti jẹ́. likulli. nígbà tí èsè pé a fẹ́ wòye nọ́mbà ọkọ̀ tí ó wọ̀ gáréèjì. ẹ̀yin mọ́mù ẹ̀yin lẹ́ ń fún wọn láyọ̀yọ̀. afa alásàlátù bọ́ síwájú ní afa sakiru ni bọ́ síwájú abasálámà tán ọ̀ya yẹn lọ́n fún wa díẹ̀ àmọ́ torí owó ẹ sì fẹ́ pààrọ̀ mọ́tò wọn ẹjọ́ ààyè bẹ̀ yẹn àwọn sínétọ̀ wọn ni àwa ń bi sínétọ̀ fi ẹsẹ̀ àlọ́ alágárí wọn sàlọ́ alájáku lẹ́ni tó tó sáfù wájú ìmáàmù tó pààrọ̀ ẹlẹ́kẹta
arahman alam ọka ìmọ̀mù láti tó ń sọ báyìí arahman alamani kuriha ẹran létí ìmọ̀mù ṣe wá àwọn sinetọ̀ wà lẹ́yìn àwọn ọba wọn wà lẹ́yìn àwọn dákẹ́ kí lọ bá ń wá sáfù wájú káti ẹ̀bùn lọ́wọ́ tiẹ̀ pé ọ̀dà ìwọ lọ bá àlù ìwọ sáfù wájú tọrọ lọ́run ló fi yín jẹ́ bẹ́ẹ̀ bá rọba fín ọ̀rọ̀ lọ́run fín ọ̀dà ẹ̀yẹn tó sáfù wájú tẹ̀yìn tó bá fọba jẹ́ ti jẹ́ kí n ti yín tí a tún fi lè má mú jẹ́ wájú ni tẹ̀ ń tó sáfù wájú ẹ wo Islam Islam dúró gédégbé ọwọ́ ẹ̀ ọ̀yàn kankan àwa tá à ń ṣe asik àti mọ́mú àti ladani àti màmúmi everyone is sick and which is true. kí lè bẹ́ẹ̀ ṣe ń wájú ajẹ́ wa Málìkì ń bàtẹ́ kan gbó ẹ̀ pọ̀ àtúwà wọ̀rùn ẹni ó tó sáfù wájú lẹ́yìn mọ́mú sẹ́ẹ̀nì mẹ́mẹ́ tó gùn ọbẹ̀ èdè ekún mi ẹ̀wẹ̀ ń tiẹ̀ ẹ wo Islam wa ẹ wo Nàìjíríà. látẹ̀yìn lọ́mọ kékeré gan ti wá dáhùn pé ẹ̀rù ń bọ́ ọmọ gan pé láyìn ẹlẹ́ẹ̀kẹfà mọ́ wa kéwù ni mọ́mú sí ẹlẹ́ẹ̀kẹrin ni àwọn tó dákẹ́ yìí. àmọ́lọ́wọ́ ni aṣàmùsùn wal kamaru bí husibani ìmọ̀mù gbé ni aṣàmùsùn wal kamaru bí husibani wan najmu wash shajaru yasjudan was samaa rafa'a wa wada'a al mizan alla tatagaw fil mizan wa aqimul wasna bil qisti wa la tughzirul mizan wal arda wada'aha lil anam فيها فاكهة والنخل ذات الأكمام والحب العسل والريحان فبأي آلاء ربكما تكذبان. àwa jáde tán asálàmà tán àwọn sínétọ̀ bẹ̀kẹ́ bámbà ẹ bá jáde tán ìmáàmù yẹn máa ń try ẹ gbọ́ àwọn dìndìnrín ìmáàmù yẹn ń try. ẹ̀kẹ́wù ẹ̀kẹ́ kan àfikẹ́ yọ àdá tí owó Nàìjíríà ẹ̀kókókó ẹ̀rí Buhari oye tún lọ Jámánì tiwa náà lọ́ba lọ. wọ́n lálà sí ìlú yìí pátá wọ́n kó fáwọn àfa kan kí wọ́n ṣàdúrà kí jọ́nọ́tọ̀ wọlé àwọn gbowó tán kálukú sá lọ omi ìbẹ̀lẹ̀ Amẹ́ríkà nísìnyí ó ń 12 million ó ń 10 million wọ́n lálà sí owó Nàìjíríà àwọn olè àfa. kálukú wá jí owó kó wọn sá lọ wọn bọ́ sọ́dọ̀ àwọn alásàlátù mi wọ́n gbowó kalẹ̀ 40 million wọ́n wọlé Ọlọ́run ní níbo ọwọ kìnnì ẹ̀yin sáà máa gbowó nsọ àjọjìyà ẹ náà ni àwọn ọmọ tí yín náà ó jìyà yín tẹ̀ ń gba 12 million 40 gbogbo àwọn ọmọ yín yóò jìyà torówó Nàìjíríà lè gbà ẹ sì ṣiṣẹ́ tó ní ẹ sí bẹ́ẹ̀ sì sí Ọlọ́run ò lè gbà irú ara tí ń ní wáyé kẹ́ ẹ̀ akẹ́gbà náà kí àwọn bàbá ó tún wọlé níbo èèyàn ń gbé gáàdù dé o bígbà tá à ń fọn táyà. لكل شيء إذا فارقته عوضا. ẹ̀yin ọmọ ìyá mi táwa bá ní lónìí àdúgbò wo la wà yìí àtàwa bálámù wo lọ́dọ̀ bàbá wa Goriola ẹ dákun ẹ dì mọ́ Ọlọ́run likuli ṣẹ́yìn gbogbo nǹkan yányán إذا فارقته عوضا tọ́ba bọ́ mọ́ èèyàn lọ́wọ́ èèyàn lè lè bá mi mo ti lọ́nu. bọ́ọ̀bá lówó bọ́ọ̀bá lọ wọ́ọ̀fù tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ bọ́ọ̀bá lówó bọ́ọ̀bá lọ jájá nkárá bó o ti ń fẹ́ yẹn pọn àpò méjì wọ́n fẹ́ yẹn pọn tó o bá ń bẹ Ọlọ́run o lè dolówó kálukọ́ máa sọ̀tàn pé ní iná ní tí mo pọn àpò o lè pọn mẹ́ta bàbá kọ́ pò ó lówó ẹ rí gbogbo àfin wọn jí gbé tán owó dà wọn ò lówó wọn kàn wéṣì àwọn ọmọ ọlọ́mọ ni gbogbo àwọn àfin ni wọ́n jí gbé tán wọn ò sì lówó ọ̀hún wọ́n jí àwọn abuké gbé abuké ọ̀pọ̀ mọ́ wọn ò sì lówó ọ̀hún gbogbo ẹ̀ wọ́n kó tán àárín kan lù mọ́ àwọn táwọn sì ń rí wọn gbọ́n wọ́n bá ẹgbẹ́ lọ́jà lọ́wọ́ àárín àwọn èèyàn ni ó ti dúró kẹ́ ẹ má tún wá palẹ̀ mọ́ ẹ̀yin ọ̀dọ́ àfa àtẹ̀ ẹ̀ máa wé egun ẹ̀yin abuké tọ́lá àwọn bàbá wọn yóò ṣerú sẹ́wọ̀n yìí àwọn bàbá wa bìlàsí sí wọn jókòó yìí àwọn ọrùn bàbá ìmáàmù ló jókòó yìí ìmáàmù ni lámùwò sífì ìmáàmù wọn wá wá kú wọ owó inú mi dùn kọ́dọ̀ àwọn afáàní mo bá tí bàbá bìlàsí ti ń sọ ẹ̀rí pé ọba àwọn oúnjẹ ń gbà wọ́n ń sọ
a wá sọ àwọn afa ló kọ́ tí èsì tiwọn ẹ wo wo alómi jáde sàádà kò sí lè ṣe ìrọ́bù kọ́ rẹ̀ nkọ́kọ́ wa lọ ná mọ́tò Amanda tó ẹsẹ̀ ṣe sàádà fa ẹjọ́ ìlú mọ́tò yìí àwọn wò pé wọ́n rán ọwọ́ ní àwa náà ni ẹ òbí abáyédé kéèyàn odidi èèyàn mọ́lẹ̀ nítorí pé ẹ fẹ́ lówó ìbẹ́ nínú olówó èèyàn odidi èèyàn eré ẹ̀ ní ti ń wẹ̀ ẹ̀rí nǹkan jọ́ àlùkìyámà ìbẹ́ nínú olówó ọkùnrin ní bá sùn nífi lówó ìbẹ́ nínú olówó ẹ̀ máa wẹ̀sìn nínú ọgbà rẹ̀ tí yọ ẹ̀rí ẹ̀sìn tó fáìn nínú ọgbà rẹ̀ lásán kọ́ bọ́bá di lóru ẹ̀sìn ní bá sùn torí kó lè máa lówó sí ẹ̀rí ajá mi tí wọ́n ń tọ́jú ẹ̀ tẹ́ pé ajá sí kí ni irú ajá yà ń jẹ́ tí èsì bọ̀ àti báyìí bọ́bá di lóru yóò sì lọ́ọ́ bá lásìkò wọ́n fi ń lówó sí àmọ́ tòun ti gbogbo ẹ̀ náà likulli shay'in idha farraqtahu iwadun. gbogbo ń tọ́ bá wá tọ́ bá rí bọ́ bá fọlọ́wọ́n ọba lẹ̀ wàláyé orí sọ fẹ́ jẹ́ yẹn ni bọ́ bá ti fọlọ́wọ́n ọba lẹ̀ ó jẹ́ yẹn bọ́ bá rí nàtàwọn tàná rìn bọ́ bá jẹjẹkújẹ Sheikh Buhari ò jẹjẹkújẹ ni bọ́ bá rìnrìn ìgúnrin Sheikh Buhari ò rìnrìn ìgúnrin ni bọ́ bá sọ̀rọ̀ kọ̀rọ̀ Sheikh Buhari ò sọ̀rọ̀ kọ̀rọ̀ ni bọ́ bá láyé jákujàku Sheikh Buhari kọ́ láyé jákujàku ni. likulli shay'in idha farraqtahu iwadun. baba Brazil bẹ́ẹ̀ bá wọlé Sheikh Buhari lọ́fà ẹ̀rọ ọlọ́run kan sì wá ẹ wo bó ti kọ́lé àfa èyí táwọn sáré kiri ta fẹ́ kọ́ dúpúlẹ̀ gbogbo ẹ̀ ẹnìkan sì wá lẹ́yìn àfa lójú ẹ bá délé Sheikh Buhari ní sẹ́wọ́n kàmá nasala mina sama yìí bígbà tí wọ́n sọ léwu kalẹ̀ láti sánmà ẹnìkan lọ́kàn wá nísìnyí kọ́lé fàáfà lọ́bẹ̀ ẹ̀yin torí gẹ̀lẹ́ lówó àti tẹ̀kẹ́ ẹ̀dọ́mọ ọ̀dọ́ lọ́dọ̀ olówó èmi tí a mọ local government kọ́ máa tì mí gbọ̀ngbọ̀n Sheikh ẹ̀jọ̀ mọ̀dẹ̀ nídìí stratu tauba bàbá rẹ̀ kọ́ mi ń kéwù. mo ní di 55 ilẹ̀ Haúsá wọn ti fún mi ẹjọ́ kí n máa wá àwọn tẹ́ máa ṣàjọ ẹjọ́ à ń lọ sàbújá ẹ máa ṣe ó jòkó láàrin wa ni a sì yàn ọ́ sẹ́ ìwọ náà rúkú láàrin bíi mẹ́rin bọ́ọ̀ bá ru ọ́ bóògùn ọba sì kàn bẹ̀ ọ̀gbọ̀dọ̀ pààrọ̀ ọwọ́ bọ́ọ̀ bá ru ọ́ tún gbé sọ́wọ́ òsì òsì gbọ́dọ̀ tú ọba ti ṣe jókòó ọmọ pèsè làwọn afá náà ń ṣe àmọ́ ẹ ti bara yín jẹ́. likulli shay'in. gbogbo nǹkan yányán ìtakùrẹ́. idha farraqtahu iwadun. bàbá wa kábíyèsí tábàbà yẹn lọ́wọ́ èèyàn lè bá ẹni ayé ti dàrú wàláhì mo bí mílíọ̀nù ọba nísìnyí tí n bá ní owó mo lè jọba níbi ọ̀fọ́ lójú dé ńlọdọ gómìnà nu n bá ní owó tó ń da wọn kì í mo ti ra jẹ́ẹ̀tì fún yín sá bẹ́ẹ̀ bá ti kó lérí oyè jẹ́ẹ̀tì tẹ́ mọ̀ gùn ni ẹ̀yin ò tún sínú ó dọ̀pù mọ́ àmọ́ ọba àlùwà ó ti kú mo sì fẹ́ kí n jẹ́ àmọ́ ẹ jẹ́ lùwà àwọn ò ní problem ṣe fẹ́ mi wà lórí ṣe fẹ́ mi ní gómìnà ẹ̀ jẹ́ oníjọ́ náà wàhálà wọn fà wọ́ mi sókè ni wọ́n wà pẹ́ ní tọ́ba ní rárá ẹ̀ pa wọ́n wà kómò póòtì mi àti sójà nígbà yìí náà bá rí mi tí mo gẹ̀ tán pé pọ̀npọ̀npọ̀n àwọn obìnrin mo sì fẹ́ràn àwọn bòde ni irú èyí á tọ́ sáwọn ọmọ wa náà ọ̀parí nù mọ́jọba àbí wọn jọba. likulli shay'in idha farraqtahu iwadun wa laysa lillahi farraqta min iwadin. bó ti rí nù. wa laysa lillahi farraqta min iwadin. likulli shay'in ẹ̀yin ọ̀dọ́ tó ní ẹ sáré mọ̀ níwọ̀n ẹ̀yin yúùtì tó ní gbogbo àwa yúùtì ẹ jẹ́ sáré mọ̀ níwọ̀n gbogbo àwa àfọ̀ọ̀dọ́ ẹ sáré mọ̀ níwọ̀n ìmọ̀ ni ẹ wá bẹ́ẹ̀ bá ti ní mímọ̀ agbára dé kí ló jẹ́ mi ọlágbára lónìí ìmọ̀ ni pélé sẹ́rú ẹnìkan o kì í ṣe àsìkò anígbà náà ẹ jọ ẹ ṣàdúrà àbí mẹ́rìnlá ẹnu orúkọ náà ń dúbà yìí á ti ṣe pín èmi nìkan ni wọ́n gbẹ̀ràn
tọ́bẹ̀ kí lọ́ọ́ mọ ẹnìkan náà mi ń sẹ́ni. wọ́tọ̀ ń wá sínétọ̀ ọmọ tó fẹ́ kó mi mbẹ́ wọ́tọ̀ ń wá sí àmọ́ local government ọmọ tó fẹ́ palẹ̀ mọ́ mbẹ́ o sì kàn tó o tún fẹ́ sè mí ọ̀tọ̀ báyìí rònú sínú ọ́fíìsì ní gbòòlò ọdún mẹ́rin tán ọ̀bọ̀n ẹ̀jẹ̀ lómi náà tún bọ́ bẹ́ẹ̀ ebó lè tẹ́ ń jà mẹ́lẹ̀ tó fi wẹ́lẹ̀ kejì àwọn bọ̀dá wa tán kó nbí eléyìí tẹ́lẹ̀ mi fi bọ́ bẹ́ẹ̀ ni wọ́n no minister ọjọ́ mẹ́rin lọ ẹ̀ tó wá fail wọ́n á repeat wọ́n lọ mẹ́jọ ó gbé likulli shay'in. àbí kò gbé ni. idha faraqtahu iwadan. وليس لله إن فارقت من عواد وليس لله إن فارقت من عواد. ẹ̀yin àmúwò lọ́dọ̀ bàbá wọn ọba kábíyèsí ìtọ́ba bọ́mọ yẹn lọ́wọ́ èèyàn lè lè bá ìwọ obìnrin òní síkírá ó ti lọ́kọ ẹjọ́ kàwé ní farabalẹ̀ àsìkò tí ètò ni wọ́n bímọ síyàn ni wọ́n bímọ jù ní lọ. mọ̀wulẹ̀ jẹ́ wọ́n rún ọ ní rùnkúrùn wọ́n rọ ẹlòmíì ọ̀yọ́ gétọ̀. aláwọ̀ madam. likulli shay'in. bó ti rí nù. idha faraqtahu iwadan. kí ló ń sáré sí. walaysa lillahi. kí ló ń kanjú sí. in faraqtahu. kí ló ń wulẹ̀ dìdàkudà sínú àdúgbò yín sí. walaysa lillahi in faraqta min awadi. ọdún 20 years mo ti dé kóni náà iṣẹ́ afa yìí náà ni afa basiru náà ń ṣe wọ́n bá mi lé kóni ilé mẹ́rin wọ́n ti kọ́ ó béèrè pé mo ló ti rówó tẹ̀ kọ́ sọ́wọ́ àlálì ni àbówó haramu bá a ti ń kó jọ wọn á sírù ẹ̀ àwọn tẹ́ ń pè lówó nù ayé lè ṣiṣẹ́ sáré tẹ̀lé pé bàbá yẹn ní owó gan o chief nínú olówó lè kó ìjọ wá gbọmọ tú dànù kò sírù ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tu ìyà dànù níwájú ọlọ́run. wàmálímálù. kí ni ń jẹ́ wo. wàlà àlùna ìlà wàdàríwọ̀. owó làbá ní ilé làbá kọ́ ọlá làbá ní kọ́dà àwọn ọba ìlú wọn rojọ́ nǹkan bẹ wájú àríran o àwò kábíyèsí mi wájú ọlọ́run pé wọ́n ló ti ka kábíyèsí àdúgbò wa àwọn àdúró ti báyìí ẹ̀ka mọ̀ ní kábíyèsí ilẹ̀ àwọn sàpàn tẹ gbẹ́sẹ̀ lé àtẹ̀yìn àtàwọn balẹ̀ wọ́n na ọba mi yóò ké. wàmálímálù wàlà àlùna ìlà wàdàríwọ̀. olówó mi wọ́n na olówó mi ọlọ́wọ́ pé ẹ kí ọwọ́ ẹ méjèèjì ẹ kì í bọ̀ ní dòdò ẹ fàyọ lẹ́yìn láàyìlá ìyá ń bẹ wájú ọlọ́run bá kọjọ́ bẹ́ẹ̀ tí wọ́n tẹ́ ń gun ọmọ àgún gbogbo ẹ̀ kí táwọn wọ́n pé àwọn olówó ni ìyá ń bẹ wájú á sírù ẹ̀ ẹ o Buhari tó dé yìí gbogbo ọ̀nà ibi tẹ́ máa gbà kówó yẹ lásán rọ̀ọ̀kì ó kílòsì ẹ̀ ni òun wá tún Nàìjíríà ṣe ni bí ẹ fọ́ lójúdé yìí mọ̀tọ́lọ́mọba ló mú orí ṣe ẹ̀ kìnnìkan excellency first lady èyí táwọn gáàdù dé o táwọn ṣe lọ́tọ́ kó o gbowó mi hùn ó ní o ti cancel ẹ̀ ọ máa dáná fún mi nulẹ̀ ni kò sí first lady kankan tẹ́ máa kó o jẹ òun náà wà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kan ẹ bá ti fi ṣe first lady òun náà wà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kan èyí táyà àwọn àkáwọn táyà àwọn gà wájú excellency àti ìdí ọ̀dà sọ̀rọ̀ kiri ìrìn àwọn àdàrú ọkọ̀ wájẹ wọn lálàsẹ̀ Nàìjíríà àwọn àbá lóṣù àbá alákẹ̀tẹ̀ òsì tí wọ́n kó ń bẹ̀ yìí níjẹ̀rin la lè dákọ̀ yín á dákọ̀ yín ní sìkò sí kankan abológogoro ẹ da Nàìjíríà rú ẹ fèbí pa wá ẹ dá wa lálẹ́ sí wa bá a tán lónìí ọ̀sẹ̀ mẹ́rin àní rí náà tàn mọ́ ẹ sì ń lọ Amẹ́ríkà ẹ ń lọ Ghana ń bẹ̀ ń wọn pa náà tàbí kú lóòótẹ́lì tí wọ́n fi mí sí ìwọ ara lè sọ pa àlọ́ lé mọ́ wọ́n sì ń pè wá aláyẹ̀ ẹ̀tún nílé wọn mọ́ ní aníwáṣí lónìí náà àfẹ́ kú òní iná la ilaha illallah láti wà nù bàálù tá à ń bọ̀ ń bá dé yìí gbogbo ẹ̀ dúdú mọ́ ní sáàtì airport ní kọ̀tán báyìí ẹ wo Nàìjíríà ẹ wo táwọn olórí wa sọ Nàìjíríà dà ẹ wá sọ gbogbo ayé tí kálukú wa ń wá owó káàkiri àwọn ọmọ báyà ní àtọ̀rọ̀ àwọn náà ń bẹ̀ ní àǹgù wọ́n gbọ́ ohùn mi lọ́wọ́ báyìí ẹ dákun o ngba máa lọ tẹ́kùn owó dà sẹ́gbẹ́ máa ṣe wáàsí níbi ṣe Pasuma ń ṣe Àlàbí àbí Òṣùpá mo wá ṣe wáàsí sọ ẹ fà wá lówó àdúrà ní ọ̀rọ̀ àfúnyín lówó kọ́
bẹ́ẹ̀ bá jẹun kí ni à ń tèmi èmi mọ ọ̀rọ̀ òwe kò ń pẹ́ kó tó má ro jẹjẹ èmi mo ní òwe kò ní ọlọ́kọ́sẹ́ káfíńtà iṣẹ́ agbépo sì ń bẹ òun ló pé jù kí wàá ń tèmi ń ṣe pàṣọ mà làbí pàṣọ àbí kí wọ́n gbogbo àwọn tí ń kọrin èmi sata wẹ́wẹ́ ń sata jọ̀sì ọ̀rọ̀ ọlọ́run ní sọ lọ́wọ́ yìí ńgbà wàá ṣe tán ẹ sì rí pé ẹnìkan òun ti ìwọ̀n gbà kọ́ bọ̀ ńgbà máa lọ sẹ́wọ̀n akẹ́ ẹ̀jọ̀ tí yín dà èmi ń yọ àjọ ṣiṣẹ́ ni láì ṣe sàídì òṣùpá ó tó ń yọ ọ̀rẹ́ mi ọwọ́ ni àáké owó dà táwọn òṣùpá bá dé ẹ lọ́ wọn mú ẹ̀yin náà ẹ̀wòye tí wọ́n rí ẹ̀wòye tẹ̀ ń fà báwọn bá ti pé kí ló ń lọ ní gbòòrò pé ta ló wọ́n máa da owó bò wọ́n ni ta ló wá wájú mi láti gbà tí ti ń ké nísìn ní bá ń lọ ẹ wá pé tìyín dá ń bí èwo mo wá láti Ìlọrin òun pé tìyín dá ń bí èwo lèmi yẹjọ́ sí ẹnu gbé nǹkan mi lè ọ lọ́wọ́ ni tì ọ́ bá ọnu ọ̀ya. wàmẹ́lì máàlù. ẹ rọra jalè ọmọ Nàìjíríà. wọ́lá lùnà ìlà wàdà ìhàn. ìlọ́jẹ́ ń gbé ilé làbá kọ́ owó làbá ní ọlá làbá ní ìlà wàdà ìhù kọjá mọ́ kankan gbèsè ní. wàlá bùdà yóò máa. kọ̀ wá sí tàbí njọ́ kan. taru dalẹ̀ wàdà ìhù. you are going to pay. ọ̀dà gbogbo ẹ̀ lé o ṣírù ẹ̀ wájú Ọlọ́run pé mo lù ṣe rí. ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀. Look at Nigeria today. ẹ wo Nigeria ẹ wo tí wọ́n sọdá gbogbo ẹ wá dojúrú gbogbo ẹ fọ́ lójú tá a fi lọ ayé tán omi ò ní dí àdúgbò mi omi ẹ̀rọ tó a sì dísáàfù kómi yọ kárí gbogbo wa ẹ̀yin aláṣẹ Nàìjíríà ẹ ń lọ lú èbó ẹ ń lọ gbogbo ẹ bá kó wa tán òun lẹ ń sá lọ ẹ bọ́n ti ṣe wọ́n èmi àwọn kí wọ́n máa fún yàn mílíkì tí ó fi mu tíì láàárọ̀ kí wọ́n kẹlẹ̀kùn ẹ̀ pé mílíkì tíì tààrọ̀ yìí ni o mo ní ní Nàìjíríà ẹni wọ́n ní yóò mú wa yóò mú ni yóò wá da ojú bẹ̀ ń délẹ̀ yóò àfilélẹ̀ fún wa báyìí ní Nàìjíríà ni táwọn aláṣẹ wa ń ja olè àwọn tí wọ́n wá ń pàṣẹ lé lórí náà àwọn náà ti di nǹkan bí olè njọ wọn àná kò sí tòkunbọ̀ tòkunbọ̀ èèyàn ti wà nísìnyí yàtọ̀ sí tòkunbọ̀ mọ́tò wọ́n fọ́ Nàìjíríà lójúlé gbogbo njọ wọn àná púlọ́ọ̀gì tuntun lára fa bẹ́ẹ̀ bára tuntun ní ìṣẹ̀sọ̀ wónú ni ẹni ọ̀nà ọ̀nà ma pé wọ́ ẹ wẹ́ tòkunbọ̀ ní kọ́ ọ̀rà àlòkù ní kí ọ̀rà ń fa àwa lò nǹkan tuntun mọ́ lórílẹ̀ Nàìjíríà àwọn àfa wa ń ké àwọn àfa ké àwọn alùlà ilaha illallah wọ́n pe Ọlọ́hun wọ́n sa Ọlọ́hun wọ́n yin Ọlọ́hun wò wọ́n báyìí pé ha wọ́n gbà àwọn ọmọ fẹ́ yọ àwọn ẹlẹ́sẹ̀ kúrò láàrin yín náà ẹ wá múra ọmọ Nàìjíríà ẹ má jẹ́ Ọlọ́hun ọbọ̀ máa lọ́wọ́ àwọn àfa bíi mẹ́rìnlá lọ́fíìsì kan ṣoṣo wọ́n ti wá láwọn ọmọ kéwú tí wọ́n máa lọ wọ́n ti láwọn ọmọ kéwú òsì kan tán máa rántí gbogbo ibi táwọn olówó bá wà wọ́n ti mọlé kálukú àfọ̀sẹ́ ń bẹ lẹ́nu wọn ketuketu ń bẹ lẹ́nu wọn ẹ wo bí àwọn afa bá nǹkan dé nínú ayé báyìí àwọn ọ̀dọ́ afa ń gbọ́ máa lọ róòpù mi pé wá sí Buhari ṣe láàmú o àwọn afa àgbà ní bá wí Ọlọ́run sí kásẹ̀tì ń rìkọ́dù ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ afa tẹ bá ayé jẹ́ ní bá wí ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ jálà bí àwọn àbá tàná ẹ̀bọ̀n ti ṣẹ́kọ̀ yìí o gbogbo àbá tó yẹ kó ìbọn ti ṣe jálà bí kọ́lẹ̀ ń ṣe yìí o wọ́n á lọ mọ àwọn ìyá kan wọ́n ti daṣọ funfun bò wọ́n lérí àwọn ìyá tí wọ́n ń gbowó ojúmọ́ bóyá 3,000 wọ́n fún mi lójúmọ́ àwọn wa bẹ́ẹ̀ bí ìdí ọ̀gẹ̀dẹ̀ chief ẹ ká lọ bí táwọn ti mọ̀ kẹ́tù ṣe yìí ni sífù náà tẹ̀lé wọn ṣe bíbí tó tọ́ ni wọ́n ti mú kọ rẹ̀ wọ́n ti mọ gbogbo ẹ̀ àwọn ìyá wa ń gbé sífù Adésọjí ọmọ Adérẹ̀mí sífù ni ó kọ́ mi ní lóòótọ́ àwa náà là ń ṣe ọ́ àmọ́ ọ̀nà àbáyọ wà yálà ya yín ó sì wo níbẹ̀ lágbègbè bí ọ̀gẹ̀dẹ̀ irọ́ tẹ̀ ń pa kí fáwọn èèyàn ẹ̀ sì ń fi owó yìí kọ́lé ẹ̀ ń fi owó yìí ra mọ́tò ẹ̀ fi ra pósí yín àwọn àbáta báwọn yìí wọ́n pè ọ́ ya ẹ̀ hàn làkàrìjà kù ẹ̀ hàn kúlù wà láwù ẹ̀ hàn wọ́n gbé ẹ̀ hàn gbogbo ẹ̀ rí aláwọn tààrà aláwọn ọ̀tà mọ́ wọ́n hàn túmọ̀ ó lé wọ́n jà irọ́ wọn pa pẹ̀tùpẹ̀tù wọ́n ti wá gbogbo ẹ̀ kí wọ́n ti fi sẹ́nu. chief mọ́tò yín ẹ fi dúró ibo pe no problem àfọ̀sẹ́ ti mú àfọ̀n bàbá
ìyàwó ń jóni lẹ́gbẹ́ yé àfa tó dé ọkọ̀ yóò tó kún lé wa lónìí àgbà wọn gbé mọ́tò lóòótọ́ ẹ̀wò tán sàn wá fádà ẹni náà bá ní orówó ra mọ́tò tiẹ̀ ní ti máa ń lọ àwọn olówó máa gbé àṣírí tí náà fẹ́ túná àṣírí tí náà fẹ́ wọ́n mọ ìná ẹ̀wò tẹ̀ sọ wádà ń bọ̀ la wá lọ ẹ lọ́ọ́ rí méjì ọ̀gẹ̀dẹ̀ àwọn ẹlẹ́bọ ní máa gbé pèsè àwọn ẹlẹ́bọ àwọn náà máa gbé pèsè àwọn ọ̀dọ́ àfa ti ń gbé pèsè báyìí. àwọn aláwo àwọn ẹlẹ́bọ wọn á mú ògógóró èrì wọn á yí àwọn ọ̀dọ́ àfa ti mú ògógóró wọ́n ti tún mú tójú ògógóró lọ. kéèyàn kó òun lo kìnnìkan pẹ̀lú ẹbu pẹ̀lú ògógóró àtúndà àwọn bàbá yìí hàn ńlá balọ̀wọ̀ wọn ni wọ́n fún wa mú lábìrì gbogbo tá a dà yìí. ẹ wá ń gbọ́ ọ́fíìsì èèyàn mẹ́rìnlá nínú ọ́fíìsì kan èèyàn mẹ́jọ nínú ọ́fíìsì kan àwọn ọ̀dọ́ àfa ìyàwó oníyàwó ti ń wọ́ ọmọ òun wọ́ ọmọ ọlọ́run darí ẹ̀ lọ́dọ̀ wọn àdánwò òde wọn là á ṣe fún yín bá a ti ṣe fún yàbàtà yìí irọ́ wọn ń gbà ó yàbàtà yìí náà ti dé wọ́n fóun lówó ni wàláhì ọlọ́run wọn gbàdúrà yín ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìfirọ́ mọ́ àánà wọn bá mi ṣe ìmọ̀sùn náà jẹ wọn kọ́ ṣe yín wọn náà wọn máa ń pè ẹ̀ mọ́tò kù àwa la kọ́kọ́ lo kíní fún yín àwa la kọ́kọ́ lo fún yàbàtà yìí tó wà ẹ̀ márùn náà ni. bẹ́ẹ̀ bá àrùn yàwó níyàwó lẹ́ẹ̀márùn ẹ̀rọ tán sọ́ọ̀bù. likulli shay'in idha faraqtahu iwadan. ẹ bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ ọbọ̀ mọ́ yín lọ́wọ́ ẹni ọlọ́run bá bọ́mọ lọ́wọ́ kò lè rọ́lọ́run mọ́ láéláé ọlọ́run bọ́mọ Sètánì lọ́wọ́ ọ̀dẹ ní ẹ̀kọ́ ọlọ́run bọ́mọ Nàmúrúzù lọ́wọ́ ọ̀dẹ ní ẹ̀kọ́ ọlọ́run bọ́mọ Bàlíánù ọmọ bá wúra wàlí yìí ọlọ́run nípa Bàlíánù ọmọ bá wúra wàlí yìí ọlọ́run ní Ismullahi làásàmì bẹ̀rẹ̀ dọ̀ Bàlíánù ọmọ bá wúra ọlọ́run yọ bẹ́ẹ̀ nugbó tí ń rìn kìdò ní ojú àlùkìyámà kí ọlọ́run wà lè fa wá sí. gbogbo nǹkan tó bá bọ́ mọ́ yẹn lọ́wọ́ lè yẹn lè bá tó bá mọ kéwú tó bá lọ bá àwọn baba blasis wàláyé ọmọ kéwú wọ́n pè hàn yìí mú nítorí bọ́ mọ́ ọ lọ́wọ́ kàn ọlọ́wọ́ mímọ̀ wò rí àwọn baba blasis wà pé ẹ tún hàn yìí náà fún mú ń bọ̀ báyọ̀ pé baba wọ́n pè rasaki mọ̀ tí ń ké yà sí àwọn baba blasis wà pé ọ gbọ́dọ̀ ké àbí tó bá ti kó kọ́ lọ́nkọ́ la fún mi ológun ọ̀tàn ó dùn mímọ́ ó tún dàbí Buhari ní sọ ó tún ju Buhari lọ. àmọ́ walaysa lillahi faraqta min iwadin. bọ́lá wọn bá ti bọ́ ọmọ lọ́wọ́ ọ parí nù ní o lè rọ́lọ́ mọ́ o lè rọ́lọ́ mọ́ ọlọ́wọ́n abọ́mọ ìyàwó lọ́wọ́ lára ọkọ ẹ̀ ọlọ́wọ́n abọ́mọ kọ́ lọ́wọ́ lára ìyàwó ẹ̀ ọ̀n pọ̀ ya ìyàwó pé bisimilayi olótú ya ọ ní bisimilayi nígbà wọn lẹ́nìkan yìí náà mo ní olótú ya ọdún bisimilayi kí ọba ti rẹ̀ yín kọ́ rẹ̀ mí. ọ̀tún wa ń lọ ọ̀ta wọ́n wá ń ròyìn fún ìyàwó rẹ̀ pé ọkọ yín ti dènyàn yẹ̀yẹ́ ládùúgbò wa ìyàwó wa sọ pé ọlọ́run ò rí báyìí ọmọ bíi mẹ́fà ojú tí wọ́n fi ń wọ ọmọ fi wọ àwọn ọmọ rẹ̀ la kò rí o ti kọlu ọlọ́run lára ìyàwó rẹ̀. ìwọ ọkùnrin tí ìyàwó rẹ̀ ń tàn tó ń pè mama arúgà ọlọ́run fún mi ìyàwó tèmi gan mama arúgà dáa gan n bá ní etran ọ̀yanu ọ̀ngbẹ́sàárì ara ẹnu ò ní pẹ́ kú ọ̀ ń lọ díẹ̀díẹ̀ nu níwọ̀n náà ní gbogbo nǹkan rí nǹkan ó ti ṣe sínú jìnnà. likulli shay'in idha faraqtahu iwadan. àbúrò sàláwù àbídèmí. walaysa lillahi faraqta min iwadin. walaysa lillahi faraqta min iwadin. bàbá wa gorí ọlá mo bá yín dúpẹ́ ẹ̀ ń ṣe mòlúdì lónìí bàbá Brazil ṣàdúrà kan inú mi dùn tí mo pàdé ọlọ́wọ́n jẹ́ mo pàdé yín gbogbo wa. amiina. wọ́n ní ọlọ́mọ ṣe eléyìí ní àṣemá òde kan lálọ́ta nílò mi mọ́ lóòótọ́ èmi máa sọ fún àwọn ọmọ yìí mo ní ẹnìkan bẹ̀ mí wá síjọ́ kan ọjọ́ náà ó pè báyìí àwọn máa retí wa pé àwọn alájẹ ìpẹ́ tó báyìí kí á ṣẹlẹ̀ ẹ̀yìn àwọn mẹ́rin lọ́nà àwọn kọ́mítì wọ́n kọ́kọ́ bá èrò lẹ́nu ọ̀nà wa gèlètè àbá wọn pe abájọ báyà wọn kú wọn ni abájọ táwọn alájọ òfin tètè dé salamu aleykum baba
ẹjọ́ àwọn aláàjì yẹn àti gbogbo yẹn ti pé àwọn olókùúta rẹ̀ dé wọ́n tọ̀ wọn ò ní fẹ́ kí wọ́n kọ́kọ́ mọ̀ pé àwọn aláàjì wọ́n ní ìdíwọ́ ni ẹjọ́ sáà lè rí wọn ẹni tí ń bí ọ pé ẹkún ni wọ́n fi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ báyà ọba àdìgbé yọ lóyà pé à ń gé à ń ta ọkọ ọ̀bẹ aláàjì ti kú òun wọ́n ń sin lọ́wọ́ o yóò họ ni yóò pẹ́ kó sí à ó ti kú bá ọ̀kan bọ̀ bẹ́ẹ̀ báwa bá ti ń rántí irú eléyìí ni ọmọ bẹ̀rù ọlọ́run ọ̀rẹ́ ni ọdájọ́ ìyàwó sọ́nà ni wọ́n sì ń ṣe ìyàwó lọ́wọ́ ọkọ ìsìnkú sínú ilé wọ́n bọ́ fẹ́ jáde ọ̀yà eléré ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ múra ni ọgbọ̀n ṣẹ́jú ọlọ́ọ̀ múra ni kí ni à ń wọ̀ wọ́n wọlé ó ti kú. àwọn olùsí lálẹ́ ká wà ní bàbá ti bó ń lù bá ti mú ìlù ẹ bá ti fi bọ̀ abẹ́ àwọn ti mú agbádá àwọn tábà ti dàbò báyìí àgbá kò ṣẹlẹ̀ nu. alájì yàyà Sokoto. Ya Musa bíbala asibabi. mo pè wọ ọlọ́run lọ́rọ̀ bàbá gorí ọlá lónìí ọba tó lè gbé gbogbo okùnfà kan ìwọ ló ṣe. Ya kọ́dí àlà ajá àti. ajá tì ní àbí ha èwo ni kí n mú. Ya kọ́dí àlà ajá àti. mo pè wọ ọlọ́run gbogbo bùkátà gbogbo wa yìí ó sì bí yá ẹ̀ inú bùkátà bàbá gorí ọlá lónìí inú bàbá gorí ọlá ń dùn ní pé alhamdulilayi baba abdulasi ń bẹ ń jòkó mo fẹ́ ṣe mòlúdi ọlọ́run bá ń ṣe àáfàá tí mo pè òun náà wá mo pa àwọn àdúgbò náà jáde ọlọ́run bí abùkátà báyìí. Ya sami àlà aṣọ àti. mo pè wọ́n ọlọ́run ọ̀ ń gbọ́ ohun gbogbo nǹkan ẹ̀rí dùn ní ìdùn bẹ lọ́hùn. ọkà àwọn ọmọ ẹ̀ lẹ́yìn yìí sì bímọ ọmọ ọdún lè tó bí ogún yóò kó wọn lẹ́yìn wọn ọ̀rọ̀ àkọ́kọ́ bọ́ sétí etí bẹ́ẹ̀dì wọn kọ dúró sí ìyá wọn sì yọ mọ communicate wọn ẹni sùúrù ohun èso ẹni sùúrù ohun èso nígbà báyìí tó wọn bá gbọ̀n kankan mọ́ yọpọ̀ ya èyí tí ó di mápá èyí tí ó ti gbá wọn mú wọn tí wọn mú wọn sì kó ìwọ sì ó tún yájú pé níbi wọn ti mú ẹ̀jẹ̀ lọ hàn ìpè ọlọ́run ni àfáà ni mo pè wọ ọlọ́run tó ń gbóhùn gbogbo nǹkan. Ya mujiba da'awati. mo pè wọ́n ọlọ́run ọmọ gbọ́ gbogbo ẹni tí bá ń pè ọ́ olè ẹ̀yin olè ìbú yín mo bọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni. àwọn olè náà bẹ lọ́hùn à ń jáde lọ o mùsùlùmí ni wọn ní kọ́kọ́ ṣàdúrà ẹ̀yin olè wàhálà ẹ̀yin nu ọlọ́run wọ́n ní kí mùsùlùmí kọ́kọ́ ṣàdúrà bàbá à ń lọ ni má jẹ́ kọ́wọ́ tẹ̀ wá bàbá wo lọ́hùn agbọ́ ti wọn wọn ní kírísítẹ́nì wọn náà ṣe tiẹ̀ òun náà bẹ nù wọn. bàbá à ń jáde lọ lóru yìí òru wá ṣe ń tọ́da kẹ́ ẹ jáde kẹ́ ẹ gbà wá kẹ́ ẹ ràn wá lọ́wọ́ bàbá wo lọ́hùn agbọ́ bàbá sì wọ lọ́hùn àmọ́ gbọ́ wọ́n ń bẹ́nu lẹ́kì ẹnì kó pé ẹ̀yin wo wọ́n sì ragabu wọn wọ́n parí ẹ̀nu tọ́ba sì wọ lọ́hùn yọ gbọ́ tí wọn kò ní gbọ́ tó nílé wọn ó kó gbogbo nǹkan nìkan ò ní jí afaani mo pè wọ́n lọ́hùn tó ń gbọ́ gbogbo ẹni tí máa ń pè ọ́. ikfina bihalalika an haramika. ìwọ lọ́hùn tó wa látara àlárí rẹ lé akóńbi tí ọba yẹ ká ná ká máa ná owó tí ò ṣe tiwa ká máa jágbá kí ká máa kúrọ́ kí ká máa lu jìbìtì kí ọlọ́run sọ abẹ́ aláàrí ni ó fún ọlọ́run. wagnina bifadilika amman siwaka. ọlọ́dọ̀ wọ ọlọ́run òun ni ó fún wa rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú ọlá tiẹ̀ má jẹ́ àdọ́dọ̀ ẹ lòmí bàbá kábíyèsí ni ọlọ́run ti fi wọ́n jọba láti inú ìyá wọn wá bí ó bá fi wọ́n jọba bí gbogbo àmúhò bá lẹ́yìn láfẹ́ ọlọ́run ò sì ní jọ́bọ̀ sí ẹ ti jọba wá láti inú ìyá ni láti inú ìyá lọ́lọ́run ti parí ẹ̀ mo ti rí láti inú ìyá mi ni ó ti parí ẹ̀ síbẹ̀ ẹ gbọ́n bí ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìn bí baba Blasisi ti rí láti inú ìyá ni baba Goriola láti inú ìyá àwọn ẹrú wọn kéèkó bí baba Goriola yìí wọn kéèkó àwọn náà ń lọ kílọ̀bù lálẹ́ wọ́n wakọ̀ bí wọ́n ti rí yóò sì wakọ̀ yóò lọ kílọ̀bù àwọn náà bí wọ́n bá jòkó tí wọ́n bá lè jó wọ́n wọ̀ pé àṣìṣe nékejì àgbàlagbà ló bá lérí bí wọ́n jòkó sí wọ́n sì máa fi ẹja rorin wọ́n sì máa fà
gbogbo àwọn tí kan bẹ tó lé gbogbo àwọn kò wájú wọn tí wọ́n sì máa mú níbo sí pé wọ́n lówó àmọ́ àtibọ̀ tán wọn ọ̀dà pẹ̀lú owó tí wọ́n ní ọlọ́run wá dájú bàbá agorí ọlá kọrú tó já tí wọ́n kọ yìí ẹ̀rí bọ́yẹ kádúgbò lọ́dọ̀ ọlọ́run. máa rọ́fà àwùlọ́wù máa wà dọ́ máa rọ́fà àwùlọ́wù máa wà dọ́ àwù ẹni ọlọ́run bá gbé kàtà lọ́fẹ́ rẹ̀ ńlẹ̀ mo bí yín léèrè kò sí olúwa rẹ̀ bọ́lá bá ní máa gòkè kò sẹ́ńtì ọ̀rẹ́ lu ẹ̀ ńlẹ̀. wà máa kárama ọlọ́wù máa yóò inú. wọ́n ní kí bàbá wa kábíyèsí ọmọ wulẹ̀ bàbá wa alámúwò ọlámíwò ìwé saraya yín o ọláyẹmí one alámúwò of amúwò alámúwò of fújì amúwò gbogbo yẹn kí bàbá ọláyẹmí one èmi náà sì ń jẹ Ajikobi one ọ̀pàdé one àmọ́ wánu kanjú kan o wánu tí wọ́n yóò ju tèmi lọ o wánu tí wọ́n yóò ju tèmi lọ kábíyèsí o gbogbo àwọn èèyàn ló kí kábíyèsí gbogbo ẹ̀ tó wà ní ẹni kábíyèsí o kábíyèsí o. ẹni tí mo sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá dájú tí ọ̀dà kọ àwọn ọba olúwa rẹ̀ ó sì parẹ́ ọlọ́run mọ́ bẹ lára wọn tọ́ ọlọ́run ló fi wọ́n jẹ́ àwọn ọba zilulahi fìlà ardi ni wọ́n gbogbo ọba tẹ́ ẹ bá rí zilulahi fìlà ardi bòógì ọlọ́run ni wọ́n lórí ilẹ̀ ẹlẹ̀ bí ọba sírun wọn ẹnu ò ní ká wa bí gírígbó bá dé ọba ní kí gbogbo yẹn mọ̀ bọ̀ ẹ̀rí yọ sẹ́tù ẹnu bí ọba sírun wọn àní mọ̀ wọn ara wa bẹ́ẹ̀ bá ṣe mọ̀nàmọ́ná ní wọ́n pe kábíyèsí ní kí ẹ máa gbé bọ̀ wá yóò sì kọ̀ǹtró àwọn ọlọ́pàá ó sì lọ bẹ̀ wọ́n sì gbóǹtọ̀ wá ọlọ́run ní fi wọ́n jẹ́ mo kí ọba kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí o ètí màá dùn yẹn náà nù gbogbo gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá kúnlẹ̀ fún wọn ìdùkẹ̀rẹ̀ yìí náà wọ́n mi. nígbà tí mo déwájú bàbá wa láàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé wà ní mọ́kòndóró ọmọ òfò tó fún ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ àrùn ọmọ àkóbá ọmọ àdábá àmọ́ bẹ́yẹn tí kíyàn gbà déwájú wọn àmì mi burú díẹ̀ èyí sáà wo kálukú ti ń wọlé tọ́jú ọmọ Ọ̀yọ́ èyí wo wọ́n ti ń kí wọn èyí mo sá ní sùúrù wọn ni Buhari mo ní kábíyèsí o mo wá náwó mo wá bọ̀ ọwọ́ ẹnu tí mo lára láàfin Ọ̀yọ́ ni pé ọba tó jọba lọ ni wọ́n ti ń bá mi sọ̀rọ̀ tí ń wo ojú wọn èrí sì ń fọ́ mi. mo wá ní kábíyèsí mo ní bàbá wa láàfin ẹ láti mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan wọ́n sì mọ̀ sọ̀rọ̀ gan ọba dáadáa ni ó ní béèrè bí ti ń wò yín tí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ tí ń wò yín èrí ń fọ́ mi ẹ gbèsè wọn sọ àṣírí ẹgbẹ́ tó wọlé ẹ jàmbá wò mí má máa wọlé lẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ ọba tó ju ọba lọ ọlọmọ bọlá rẹ jẹ. amiina. baba kábíyèsí dé torí ká lè bá a ti ṣàdúrà. máa rọ́fà àwùlọ́wù máa wà dọ́. bàbá wa ẹni ọlọ́run bá gbé gata ló lè rẹ̀ ńlẹ̀ kò sí. wà máa kárama ọlọ́wù máa yóò inú. bàbá wa Blasisi àfàgbà bàbá tọ́lọ́run kó gbogbo wa lé lọ́wọ́ ẹni ọlọ́run bá pọ́nlé kọ̀sẹ̀ tó lè yẹ̀yẹ́. wà máa basata Allahu rizqa ilayhi man yumsikuha. ẹni ọlọ́run bá tẹ àsìkí rẹ̀ kalẹ̀ fún bíi tàbíọ́lá ẹni ọlọ́run bá tẹ àsìkí rẹ̀ kalẹ̀ fún bíi ti wàhábì fọláwìyọ làyìlà àwọn náà sáyé rí bá wọ́n bẹ̀rù kòtò báyìí wọ́n ti dolòsì padà kò sówó mọ́ gbogbo olówó ní ọ̀padà dolòsì wọn ò ní ní kankan mọ́ ọlọ́run wá ṣe kankan fáwọn àfa inú mi dùn tọ́lọ́run ṣe mí láàfa mo dúpẹ́ tọ́lọ́run ní ń jẹ́ àfa bàbá yá ní sọ pé à ń wo àbí ètí mẹ́mẹ́ yìí à ń bọ̀ dé òun lọ́wọ́ à ń bẹ̀ báyìí bàbá yá wọn ní our former governor of Lagos State à ń bọ̀ dé nùbà Rájí Fáṣọlá ń jẹ fà àbí nìkan kátẹ kọ́sẹ̀ méjì
òun ni president governor lónìí Rájíbásọ́lá máa lọ lórí tó Milan Beach kò sí ha ho he he kò sí mọ́ gósìlú ọjọ́ mú wa ni gósìlú ọjọ́ mú wa ẹ wọ láàyè amẹ́yẹ àfa ọlọ́run sẹ́ńtì ò ṣe bẹ́ẹ̀ nìkan ó ṣe fún yín tẹ́ẹ̀fì lọ táyì déwájú ọlọ́run àmọ̀ dákọ̀ yín Allah. oore tọ́lọ́run ṣe fáwọn àfa tó fi ju gbogbo tí ń bẹ nínú ayé lọ́nu àmọ̀ dákọ̀ yín ni ọlọ́run wọlé àwọn bàbá wa kínní ọlọ́run wọlé àwọn bàbá wa lóṣèdì ọlọ́run dákun mọ́sá wọlé àwọn bàbá wa lájí àgbà ọlọ́run wọlé àwọn bàbá lágége ọlọ́run àwọn bàbá lámínígun ọlọ́run bá ti mọ̀ dákọ̀ nu àní pé tí wọ́n ti kú àní wíbẹ̀ àmọ̀ sàdúrà bí àtọ́tún bẹ nínú ayé pẹ̀lú wa ni oore tọ́lọ́run ṣe fẹ́yìn àfa nù ẹ̀yin tẹ́ bá kéwú ẹ fà àwọn ọmọ yín sílẹ̀ kéwú bí wọ́n bá ké ìwọ ìyàtọ̀ ọmọ kékọ́ ọmọdé ọmọ lọ sọ́ọ̀bù ẹ já ọmọ yín ó kéwú kí wọ́n lè máa sàánú yín bẹ̀ ń bẹ nínú wàhálà nù sàré àfa ìmúra tí ó kú láyé babaláwo ìmúra tí ó kú láyé baba alájà ìgbà ní ọwọ́ amọ́mọ rẹ̀ yọ̀ kẹ́tọ́ lọ́wọ́ fún kò sí lọ́rẹ̀ kan àfa ló ní àmàláwo lòun àfa àgbáńdé ọmọ mi ní mo bu ọ awo ni baba ṣe tẹ kú láyé àti àwọn àgbẹ̀ wọn ń sọ̀rọ̀ òun tí gan àwọn ni àmọ́ bá a ti sọ̀rọ̀ yà yín. ومن كرم الله ما ọ̀jẹ̀ kọ́lẹ́rìn alọ́ ọdún kan lọ sí wá sí kíní ní jánásì aga kan ní jánásì fún mi lọ abdulhakeem ní jánásì ọlọ́mọsà kẹ abdulhakeem ní jánásì mi jọ náà wọ́n wá ń pè àbá ẹlẹ́kùn ẹ̀ ti parí wá sí o tó bá ti dago méjì àwọn olóró ọjà dé o mo ní wọ́n àgbẹ̀ àwọlé wọ́n ní kálukú ọmọ wọlé mọ́ ni èyí èrì mo ní irọ́ wọn ń pa ń bọ̀ wá di lóòótọ́ tá a parí wá sí ọmọ yìí ìwà tí ń dùn mo fọwọ́ mú kí ni òun mú mi dẹ wọn ò ju mẹ́rin lọ wa à ń wò ó kú mo ní àìwò ìrọ̀ wọn pa ìní ń wò yìí o kíní kan ní wọ́n ti fún ìfún kíní kan ní ń dún fún àwọn ò ju mẹ́rin lọ èyí wá ń sọ fún wọn ẹni tá a dé sílẹ̀ mo ní ẹ̀sà bàbá tó ní wọn ní ẹni bá wò ó kú fìdí mo nítorí ìtàn ògbó yín jẹnu ìní àwọn ni 1 2 3 àwọn mẹ́rin náà ni ẹlẹ́ẹ̀karùn-ún ní sẹ́kìrì kan irọ́ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ lẹ́yìn la ilaha illallah. La ilaha illallah. wájú ilé ọba la wà ẹ wí kọ́lá wọn máa sọ bá wa dáadáa. La ilaha illallah. muhammadun rasulullah. Muhammadun rasulullah. ó parí àwọn kan bẹ wọn ò ní rí wí nígbà wọn bá kú kọ́lá bẹ́ẹ̀ ń wí sí lẹ́nu pé la ilaha illallah kò ní rí wí. àwọn kan sì ń bẹ fún rẹ̀ ní ọmọ wí ní bá ń dákẹ́ lọ la ilaha illallah lẹ́yìn àwọn tó bá wọn pé ẹ̀mí ti fẹ́ bọ́ ní tí ó wù tí èkú nù. mo kí bàbá lẹ́ẹ̀kan sí ẹni ọlọ́run bá pọ́nlé ta ni ó kàn lábùkù. wa man anara Allahu nurahu. ẹni ọlọ́run bá sì tán náà. man yutfi'u. ta ni ó pa náà. haza sani'u rahmani. ìtẹ́rí iṣẹ́ ọlọ́run ni bí wọ́n náà ti wà á ní iṣẹ́ ọlọ́run kan ní ọ. man yugayyiruha. ta ló fẹ́ yí iṣẹ́ ọlọ́run padà mo ti rí gẹ́ni kókó wọn yí n padà for possible.